tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Torí ọ̀rọ̀ yìí ti wọnú tán, ó ti wọnú, ogun ti wọlé. Gbogbo ìta ń sọ wọ̀nyí kò ń ṣe eré mọ́. Ogun ti wọlé, ogun ti wọlé. Ẹ jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ yìí kò ń ṣe ṣeré-ṣeré. Èmi ò mọ nǹkan tó dé. Láṣálẹ́ yìí, ẹ̀yin èèyàn wa, tí ẹ bá wo àwọn àtẹ̀jáde tí a tẹ̀ síta, ẹ rí wípé àtẹ̀jáde wa ó dá lórí wípé ká fura, ká fura. Wọ́n ní pánsá ò fura, pánsá jáná. Àjà ò fura, òun làjà fi jìn. Onílé tí ò bá fura, olè ló máa kó wọn. Ìdí nìyí tá ṣe ń sọ wípé kí Yorùbá ẹ jí gìrì. Torí wípé ọpọlọ tí wọ́n lò fún wa láti ilẹ̀ láti fi gba gbogbo àwọn ẹ̀tọ́ wa lọ́wọ́ wa, wọn ò lo ọpọlọ yẹn nìkan ṣo lásán, wọ́n tún ń lo oríṣiríṣi oògùn. Ẹ má sùn. Torí ogun bọ̀ ogun, ẹ tètè ká múra ogun bọ̀ ogun bọ̀, ẹ jẹ́ ká múra Yorùbá. Ṣebí ìjọ lárọ̀bá nígbà ni ló di ìjọba. Ẹ̀yin ọba wa, ṣe bẹ́yìn náà ni bàbá wa. Ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa. Kàn yé pa àwọn èèyàn wa lójú yín. Ẹ jẹ́ kó bá padà sáyé ọba, káṣe kan lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba, ṣebí yẹn gangan náà pè ní ìjọba. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe, ó yẹ kúrò lóko eré. Lọ́wọ́ yìí ẹ dúró déédéé kí tẹ́nàtì má padà yé onílé. Yorùbá ẹ ti ń sùn o, ẹ yé sùn yá, ó yẹ ẹ ti máa sùn. Wọ́n má padà mú wa ní rògbò èṣù. Torí ogun bọ̀ ogun, ẹ jẹ́ ká múra. Ogun bọ̀ ogun bọ̀, ẹ jẹ́ ká múra. Ká múra. Ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho nìkan. Bẹ́ẹ̀ ni kò ṣe ìjà Sunday Igboho nìkan. Ó yẹ dìde. Ìjà gbogbo wa ni, ohun tó bá ti bójú ó ti bá imú, gbogbo wa ló kàn. Ojú ń lọ, ohun kan máa mọ̀. Ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ, ẹ já gbómi lákàánà. Ìgbọràn sàn jẹbọ rírú, ẹ jẹ́ kójú àlà tó ló dúdú. Kò sẹ́nibọ̀dì tó lè rínú, Yorùbá ló dalẹ̀ jù, ẹ má fi bínú. Ẹ̀rù yìí tó, ẹ̀rù yìí tó bá. Lótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín. Ẹ̀rù yìí tó bá. Ẹ̀yin lẹ dalẹ̀ Abíọ́lá àtàwọn lọ́wọ́. Ẹ̀rù yìí tó bá. Ẹ̀yin lẹ dalẹ̀ Túndé ìdí àgbọn. Ẹ̀rù yìí tó bá. Ìjọ wo wá ní Yorùbá máa gbọ́n. Ẹ̀rù yìí tó bá. Yorùbá gbọ́n Àtẹnujẹ ló ń pa wọn o. Ẹ̀rù yìí tó bá. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe, ó yẹ kúrò lóko eré. Lọ́wọ́ yìí Ẹ dúró déédéé kí tẹ́nàtì máa padà lé onílé. Ṣé tẹ́nàtì ò ti máa padà lé onílé báyìí? Ṣé tẹ́nàtì ò ti máa padà lé onílé? Ṣé gbogbo bá ṣe bá ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ló wà yìí? Ṣé bí àwọn baba ńlá wa bí wọ́n ṣe fi sílẹ̀ ṣe bẹ́ẹ̀ ló wà yìí? Ṣé tẹ́nàtì ò ti máa padà lé onílé? Gbogbo ohun tí à ń sọ wọ̀nyí, ó yẹ kó máa yé orí kọ̀ọ̀kan wa wípé àsìkò yìí ó ti yàtọ̀ sí ti ìgbà kan. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ gbéra sọ, ẹ dìde ńlẹ̀. Ẹ jẹ́ ká ronú jinlẹ̀. Nítorí wípé ibi tí ọ̀rọ̀ yìí dé dúró ń sìn, ó ti débi pé tó o bá ń gbọ́ gbégbégbé, tó o bá bá wọn gbé, wọn á gbé jù sẹ́ńkùlé ẹ. Ẹ jẹ́ ká dìde, ká jí gìrì. Ẹ fura, ẹ fura, ẹ fura, nítorí pé ìfura lògùn àgbà. Gbogbo èyí tí Elédùà gbé agbára lé lọ́wọ́, ẹ̀yin ni a fẹ́ kí ẹ yá wa ní etí inú yín, torí wípé ọgbọ́n inú òun ló níyè máa ń lò.
wọ́n ní àìfẹ̀lẹ̀ kébò sí òun là ìfẹ̀lẹ̀ bá ní dá sí. Gbogbo ohun tí a bá ń ṣe ẹ jẹ́ ká máa rántí wípé ayé gba mẹ̀lọmẹ̀lọ ẹ̀sọ̀ nítorí wípé ilẹ̀ ń yọ̀. Ẹ̀yin bàbá wa ni ẹ pa lówe kó tó ṣe bí òwe o, ẹni ọbẹ̀ kì í mì níkù àgbà. Ẹni àgbà máa ń fi ọ̀rọ̀ sínú, àgbà fi gbígbọ́ ṣe aláìgbọ́. Agbọ́ má bí wọ́n, ẹnìkan là ń pè bẹ́ẹ̀. A máa pe àwọn kan ní agbọ́ má bí wọ́n, fọ̀rọ̀ síkùn bí àgbà, fi gbígbọ́ ṣe aláìgbọ́. Àwọn àgbà ni wọ́n máa ń pè ní orúkọ wọ̀nyí. Àwọn tí à ń pè ní orúkọ wọ̀nyí ó ní ìdí pàtàkì kan tí wọ́n fi ń jẹ́ orúkọ náà. Kí ni tí à ń pè ní àgbà gan? Ọjọ́ orí kọ́ ni à ń pè ní àgbà nígbà míì. Ìrírí òun ló ń pè ní àgbà. Ìrírí níṣe tí ẹ̀dá bá ti dé ayé, ohun tó ti là kọjá ní ìrírí òun ni wọ́n ń pè ní àgbà. A wá sọ nǹkan kan wípé bí àgbàlagbà tí ò bá tijú àti ṣeun tí ò tọ́ ní gbangba, àwọn ọmọdé náà amágbà míì wọ́n á máa ṣàìtijú àti fi ẹrẹ̀rẹ̀ rú wọn bẹ́ẹ̀ lára. Ṣùgbọ́n wọ́n ní àìbọ̀wọ̀ fágbà òun ni ò jẹ́ káyé ogún. Èmi ò jù ọ́, ìwọ ò jù mí. Òun tó dalé ayé rú di bí a ti wà lọ́jọ́ tòní. Kí ni tí à ń lé gan nílé ayé yìí? Níbo là ń lọ tá ò rọ́kọ̀ káàkiri? Àsọlé ayé dà. Àní ẹ jẹ́ á fura. Ẹ jẹ́ àná. Àjà ò fura. Àjà jìn. Bónílé ò bá fura, olè ní oko. Ẹ jẹ́ ká fura. Gbogbo ẹ̀yin tájọ́ ń ṣe iṣẹ́ àjìjàǹgbara fún ilẹ̀ Yorùbá, àwa ni mo ní bá sọ̀rọ̀. Nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ láìpẹ́ yìí tó jẹ́ wípé oríṣiríṣi ni ó ti wáyé. Ó yẹ kí a ti bi ìṣáná kíyèsí Ògùn. Ìdí tí mo ṣe ló ti yẹ ká ti bi ìṣáná kíyèsí Ògùn ni wípé ní ìgbà kan a ti ń gbọ́ awuyewuye wípé àwọn tí à ń pè ní àwọn apanijayé tí wọ́n ń pè ní Fúlàní wọ̀nyí, wọ́n kì í ṣe adaran lásán táwa ń fojú ẹ̀ wò wọ́n. Kì í ṣe ẹran lásán ni wọ́n ń dà. Gbogbo wa sì ni a ti gbọ́ oríṣiríṣi àwọn awuyewuye, àwọn ọ̀rọ̀ tó ti jẹ́ bí àṣírí tó ti lu sí wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá nípasẹ̀ ìgbésẹ̀ tí wọ́n ń gbé lókè ọya. Gbogbo ọ̀nà tí wọ́n ń gbà, àwọn ìlú tí wọ́n ń lọ káàkiri, gbogbo ọ̀nà tí wọ́n ń gbà láti sọ Kùránì kalẹ̀, láti ṣe Ògùn, gbé ẹbọ, ṣe gbogbo ẹ̀, rán àṣàsí, rán ẹ̀fún, rán èdì sí gbogbo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire lórí wípé kí èdè Yorùbá kó má yẹra wọn. Gbogbo ẹ̀ ni a ti gbọ́, kò sí ẹni tó máa sọ wípé etí òun di sí ọ̀rọ̀ tí à ń sọ yìí. Ǹjẹ́ ó wá tún yẹ kó wá jẹ́ pé àwa náà fúnra wa la máa wá ṣílẹ̀kùn fún gbogbo nǹkan tí wọ́n tán rán gẹ́gẹ́ bí àṣàsí wọ̀nyí kó wá di pé ó gbilẹ̀ láàrin wa? Ìdí nìyí tí mo ṣe sọ wípé àgbàlagbà máa ń fi ọ̀rọ̀ síkùn, á sì fi gbígbọ́ ṣaláìgbọ́ ni. Wọ́n á ní ojú làgbà ń yá, àgbà kì í yánu. Oríṣiríṣi àwọn èèyàn ló ti lè máa instigate wa sí ara wa, ṣùgbọ́n àwa ara wa ni ká má gbà fún wọn, nítorí wípé àbùkù kì í wá ènìyàn yẹpẹrẹ káàkiri. Ẹni tó bá jẹ́ bí sọ̀mọ̀rí, ẹni tó bá jẹ́ bí olórúkọ, àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn èèyàn gbòógì,
àwọn tó jẹ́ bí gbajúmọ̀ láàrin ìlú, àwọn ìlú mọ̀ọ́ká bí ẹ̀yin bàbá wa Ìbà Gani Adams lógun ọ̀fẹ́ o, bí ẹ̀yin bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ̀dá tó bá jẹ́ àwọn olórúkọ báyìí òun ni àbùkù máa ń wá kiri. Kò wá yẹ ká gba ìgbàkúgbà láàyè láàrin wa. Ìdí nìyí tí mo ṣe wá ní àṣálẹ́ yìí. Èmi ò wá láti wá dá ẹnikẹ́ni lẹ́bi àbí láti dá ẹnikẹ́ni lẹ́jọ́. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ la wá bẹ̀ yín nítorí wípé ibi tí awuyewuye yìí ti bẹ̀rẹ̀ àti ibi tí ó dé lásìkò yìí ó ti wá ń débi tó jẹ́ wípé ó ti wá ń gba ẹ̀mí. Ẹ jẹ́ ká rántí wípé bínú ilé ò bá dùn bí ìgbẹ́ nígboro máa ń rí. Ẹ jẹ́ ká ṣèrántí wípé ohun tá a gbé lọ́wọ́ yìí ó ju gbogbo ohun tá à ń fà yìí lọ. Ẹ jẹ́ ká rántí wípé ohun tó ta mọ́ ẹ̀mí gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire òun ni tá a gbé dání. Ó ju ènìyàn kan lọ, ó sì ju ènìyàn méjì lọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ti bí pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ́, nítorí wípé ẹni tí ó bá fẹ́ ṣe àbòsí ló máa sọ wípé òun ò mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ yìí. Gbogbo wa la ti gbọ́, a fi ojú rí, a fi etí gbọ́ nípa ìpéjọpọ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò wa Ìbà Gani Adams lógun ọ̀fẹ́ o, tí wọ́n pe ìpàdé tí àwọn ènìyàn sì pè síbẹ̀ bìbà. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó jáde ní ọjọ́ náà ó kù díẹ̀ káàtó. Bí a ò bá ní fi igbá kan bọ ìkan nínú, àwọn ọ̀rọ̀ yìí kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n bó ti wá léwu kó rí náà, akúkú ti mọ̀ pé ọ̀rọ̀ ti jáde, gbogbo ayé ti gbọ́. Bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ̀bẹ̀ kan ni èmi wá fẹ́ bẹ̀ yín nítorí wípé ẹ gbọ́ gẹ́gẹ́ bí mo ti sọ síwájú wípé àbùkù kì í wá ènìyàn yẹpẹrẹ káàkiri. Àwọn ènìyàn tó jẹ́ ènìyàn ṣàn láàrin ìlú, tó jẹ́ gbajúgbajà èèyàn, òun ni àbùkù máa ń wá ká. Àmọ́ Elédùmarè ò ní kàn yín lábùkù. Mo bẹ̀ yín, gbogbo ohun tó ṣẹlẹ̀ wọ̀nyí ẹ jẹ́ ká fi ṣoṣù ká fi para. Ìbà Gani Adams, mo fẹ́ kẹ́ mọ̀ wípé àgbà máa ń gbà ni, àgbà kì í bínú. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí ṣe rí, a sọ wípé ẹ̀yin gan ni ẹ fa púpọ̀ yìí tó jù nínú ọ̀rọ̀ yìí. Nítorí gbogbo àtìgbà tí a ti ń pariwo lórí ọ̀rọ̀ Yorùbá agitation yìí, bí ọ̀tún lẹ̀ ń lọ ni, bí òsì lẹ̀ ń yà sí ni, ẹ ò rìn ṣàn. Yorùbá ní ṣàn láàrin, ajé ní mú ní pẹ́kọrọ. Nítorí wípé gbogbo ariwo tí a pa lọ́tún lósì, àìmọye ẹ̀mí ló ti bọ́, àìmọye èkú ló ti sùn lórí ọ̀rọ̀ Yorùbá àti àwọn Fúlàní yìí. Bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Yíbò, wọ́n ń pa àwọn èèyàn ní East lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, tí wọ́n ń fi ẹ̀mí àwọn ènìyàn tàfàlà tó kàn ń pa wọ́n dànù.